kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Olúwabùkọ́lá Ayakóṣe mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ìyẹn ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí Lénìí. Lórí ètò Kò Sí Mìmí Lénìí, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run ògo, ìyìn ọlá ní forúkọ yín, a gbé yín ga Ọlọ́run wa fún àánú tí ẹ fi pa wá mọ́, fún oore ọ̀fẹ́ ńláńlá tí ẹ fi dá wa sí di èní. Àdúpẹ́ ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú gbé wa ró. Ẹ ṣé Ọlọ́run wa, ẹ gbọ́ pẹ́ wa kí ẹ gbà yín wa. Lórí ètò Kò Sí Mìmí Lénìí, ọ̀rọ̀ tá ò gbọ́ lénìí jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Ká má ṣe jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà nìkan, ṣùgbọ́n ká jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín ní orúkọ Jésù. Kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí? Ohun tí a fẹ́ gbéyẹ̀wò ni kókó tó sọ wípé ọmọ ológo ní ọmọ ológo ní ibùdó alágbára, ní ibùdó alágbára, ọmọ ológo ní ibùdó alágbára. Bíbélì kíkà wa ni a ó mú nínú ìwé onídàájọ́ àwọn adájọ́ orí ìkẹrìndínlógún. Màá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogún tí ó kà báyìí pé nígbàtí ẹ jẹ́ kí n mú láti ẹsẹ̀ ìkejìdínlógún kí n kà dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n tí ó kà báyìí pé nígbàtí Dìláílà rí i pé ó sọ gbogbo ọkàn rẹ̀ fún un, ó ránṣẹ́ pé àwọn ìjòyè Fílístì wípé ẹ gòkè wá lẹ́ẹ̀kan yìí nítorí ó sọ gbogbo ọkàn rẹ̀ fún mi. Nígbà náà ni àwọn ìjòyè Fílístì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì mú ọ̀wọ̀ ní ọwọ́ wọn, ó sì mú kí ó sùn ní ẹkún rẹ̀, ó sì pé ọkùnrin kan, ó sì mú kí ó fá irun méjèèje orí rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí í pọ́n ọn lójú, agbára rẹ̀ sì ti lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Ó sì wí pé àwọn Fílístínì dé Sámsónì, ó sì jí kúrò ní ojú oorun rẹ̀. Ó wí pé èmi yóò jáde lọ bí ìgbà ìṣáájú, kí èmi kí ó sì gbọ̀n ara mi. Òun kò sì mọ̀ pé Olúwa ti kúrò ní ọ̀dọ̀ òun. Àwọn Fílístínì sì mú, wọ́n sì yọ ojú rẹ̀ méjèèjì, wọ́n sì mú un gòkè wá sí Gásà, wọ́n sì fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dè é. Òun sì lọ ní ilé túbú. Nígbà náà ni àwọn ìjòyè Fílístínì kó ara wọn jọ láti rú ẹbọ kan sí Dágónì òrìṣà wọn, àti láti yọ̀ nítorí tí wọ́n wí pé òrìṣà wa fi Sámsónì ọ̀tá wa lé wa lọ́wọ́. Nígbà tí àwọn ènìyàn sì rí, wọ́n sì fi ìyìn fún òrìṣà wọn, nítorí tí wọ́n wí pé òrìṣà wa ti fa ọ̀tá wa lé wa lọ́wọ́, ẹni tí ń pa ilẹ̀ wa run, tí ó sì ń pa àwọn ènìyàn nínú wa. Ó sì ṣe nígbà tí inú wọn dùn, ni wọ́n wí pé ẹ pe Sámsónì wá kí ó wá ṣeré fún wa. Wọ́n sì pe Sámsónì láti inú ilé túbú wá, ó sì ń ṣeré níwájú wọn. Wọ́n sì mú dúró láàrin ọ̀wọ̀n méjì. Ọmọ ológo ní ibùdó alágbára. A rí bíbélì tí a kà yìí. Mo ti lo ẹsẹ̀ bíbélì yìí rí nínú Kò Sí Mìmí yìí, ṣùgbọ́n àkòrí mìíràn ni mo fún nígbà yẹn. Mo fún lákòrí wípé pópó tan Dìláílà, ṣùgbọ́n nísìnyí àkòrí tí mo fún tèní ni ọmọ ológo ní ibùdó alágbára. Ǹjẹ́ ẹ rí ọmọ ológo ní ibùdó alágbára bí? Sámsónì alágbára tó jẹ́ wípé Sámsónì ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé tó bá ń bọ̀ àwọn Fílístínì máa ń fọ́n dàgbé, wọ́n á sá lọ nítorí wọ́n mọ̀ wípé alágbára leléyìí, ẹni yìí Ọlọ́run ti fún ní agbára láti ọ̀run wá. Sámsónì alágbára, ọmọ ológo tí ó kún fún ògo, tí ó gbé ògo wá láti ọ̀run. Ọmọ ológo Sámsónì tó jẹ́ wípé á mú agbára rẹ̀, á fa kìnìún lẹ́nu ya, kìnìún á fa ẹnu rẹ̀ ya nítorí agbára tó ní. A gbé gate tí wọ́n gbé sẹ́nu ọ̀nà nígbà tí ó gòkè lọ tó lọ bá àwọn ọmọbìnrin, ó lọ bá wọn.
àwọn ọ̀tá rẹ̀ rí i pé ó ti wọlé síbẹ̀ yẹn o, wọ́n wá mú géètì, wọ́n wá ṣanpa pé àtìmúlé ní kò sí bó ṣe máa jáde. Ìyẹn Sámsónì náà sọ bẹ́ẹ̀ fún. Nígbà tí Sámsónì dé gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ tó débi tí géètì wà ó sì fa géètì yẹn, ó fà á tu, ó gbé kúrò níbi tí géètì wà, ó gbé kẹ̀kẹ̀kẹ̀, ó gbé lọ síbòmíràn. Ọmọ ológo nìyẹn. Nígbà tí agbára ń ṣiṣẹ́, tí ògo ń ṣiṣẹ́, tí ògo wà lórí ẹ̀, tí àṣẹ wà lórí ẹ̀, tí májẹ̀mú ń fọhùn, tí májẹ̀mú ń ṣiṣẹ́. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ ọ̀tá ba Sámsónì, tí wọ́n fá ìdí irun méje tí ó wà lórí ẹ̀, tí Dìláílà tó gbélé ọ̀tá lọ́wọ́, tí ó gbélé ọ̀tá lọ́wọ́ ọmọ ológo ní ibùdó alágbára. Nígbà tí Dìláílà gbélé ọ̀tá lọ́wọ́, tí àwọn Fílístínì wá mú Sámsónì, wọ́n yọ ojú rẹ̀ méjèèjì kúrò. Nígbà tí wọ́n yọ ojú rẹ̀ méjèèjì kúrò, wọ́n wá ń ṣe àjọyọ̀ sí Ọlọ́run wa. Òrìṣà wa ti fi Sámsónì ọ̀tá wa lé wa lọ́wọ́, àti rí Sámsónì mú. Wọ́n wá ní kán mú Sámsónì jáde kí ó wá ṣeré fún wọn ní ìdí òrìṣà, kó wá kọrin fún òrìṣà wọn. Àrífín ńlá. Sámsónì alágbára, ẹni tí gbogbo ayé ń wárí fún, ẹni tí gbogbo ayé ń ké fún, ẹni tí gbogbo ayé ń kí, ẹni tí gbogbo ayé ń kì, ó wá di ẹni tó lọ ń kọrin ní ìdí òrìṣà. Ó di ẹni tí wọ́n tì mọ́ àtìmọ́lé, tó wá lọ ní àtìmọ́lé. Ọmọ ológo ní ibùdó alágbára. Ìwọ náà ọmọ ológo ni ọ́, ṣùgbọ́n agbára kan wà nídìílé ìyá àti bàbá rẹ tó ti mú agbára rẹ, tó ti já wálẹ̀. Ó mú ráǹkì ẹ, ó já wálẹ̀. Ìwọ tó yẹ kó máa fọhùn lókè, ṣùgbọ́n nítorí agbára tó wà nídìílé ìyá àti bàbá rẹ yẹn, ó lè fọhùn lókè. Wọ́n ti fi ohùn rẹ pamọ́. Ọmọ ológo ní ibùdó alágbára. Ọmọ ológo ní ibùdó alágbára. Ó jẹ́ kí n rántí ìtàn arákùnrin kan. Arákùnrin yẹn ó sì wà láyé bí a ti ń sọ̀rọ̀ yìí o. Kò sí ibi tó bá lọ wọ́n máa sọ pé arákùnrin, àwọn òyìnbó ló máa sìn ọ́ o, àwọn òyìnbó ló máa sìn ọ́ o. Ilẹ̀ yìí ò ṣe ibi tó lè dúró sí o, ilẹ̀ yìí kọ́ ló máa dúró sí o, nítorí ìlú òyìnbó ló máa dúró sí, àwọn òyìnbó máa sìn ọ́. Ọmọ ológo ni, wọ́n ti rí ògo, wọ́n ti rí májẹ̀mú tí ó wà nínú ayé rẹ̀ tí Ọlọ́run ní fún. Ṣùgbọ́n mo sọ fún yín wípé ẹni tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, abúlé ló wà o, títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Tí májẹ̀mú yìí bá máa ṣẹ, bóyá ó di ọ̀la. Ọmọ ológo ní ibùdó alágbára. Nítorí agbára kan wà nídìílé ọkùnrin yẹn tó só mọ́lẹ̀ tí ò jẹ́ ó jáde, kò jẹ́ kó kúrò ní abúlé, kò jẹ́ kí ìlérí májẹ̀mú àwọn ìran rere tí wọ́n ní sí yẹn kò jẹ́ kó ṣẹ. Ọmọ ológo ní ibùdó alágbára. Ẹlòmíràn nígbà tí ire bá ń bọ̀ lọ́dọ̀ rẹ̀, bóyá ìgbéga àbí kọ́ńtrátì ńlá, á wá lálàá, á bára ẹ̀ ní abúlé, ibi tó ti ṣe kékeré àbí ibi tó ti gbé rí. Ẹlòmíràn pàápàá school uniform primary school tó lọ ní primary school, á rí tó pé òun tún wọ̀ sọ́rùn. School uniform secondary school tó ti lọ ní 10, 15, 20 years ago, á sì wọ̀ sọ́rùn. Kò mọ̀ wípé ọmọ ológo wà ní ibùdó alágbára nìyẹn. Lóòótọ́ ni ó ti dàgbà, ṣùgbọ́n ògo rẹ̀, ire rẹ̀, ayọ̀ rẹ̀ sì wà níbi tí a dè mọ́, níbi tí ó gbé rí. Ọmọ ológo ní ibùdó alágbára. Ẹlòmíràn ibi tó ti gbé for several years ago, á sì máa lálàá, máa bára ẹ̀ ń bẹ̀. Ọmọ ológo ní ibùdó alágbára nìyẹn. Ó jẹ́ kí n rántí ọkùnrin kan náà tó ní ìṣòro. Ó ní ìṣòro. Nígbà tó ní ìṣòro yẹn, ó wá gba àwẹ̀ àti àdúrà. Ẹ̀mí Ọlọ́run wá fi hàn pé kànìkàn tí wọ́n fi wẹ̀, ó sì wà ní abúlé ibi tí wọ́n ti bí, pé kí ó lọ bá ìyá ẹ̀ sì wà láyé. Ó sì lọ bá ìyá ẹ̀, ó ra ẹja àrọ̀, wọ́n ní kó ra ẹja àrọ̀, kó ra aṣọ, kó ra oríṣiríṣi, kó lọ gbé bá ìyá yẹn. Ó wá lọ gbé bá ìyá yẹn. Ìyá yẹn wá béèrè pé ta ló kọ́ ẹ lélẹ́yìí tó ṣe yìí? Pé ẹni tó kọ́ ẹ lélẹ́yìí tó ṣe yìí, pé ṣùgbọ́n ṣá òun ní àṣírí kan tóun fẹ́ sọ fún ẹ nítorí eléyìí tó gbé wá yìí ni o. Nítorí eléyìí tó gbé wá yìí ni o. Ó sì mú lọ sí abẹ́ igi ọ̀dán tó wà lẹ́yìn ìkúnlé ilé wọn. Ó bá ṣí ìkòkò, ó mú kànìkàn yẹn jáde. Ó wá gbé kànìkàn yẹn fún pé kànìkàn yìí o lágbájá, òun la fi wẹ̀ ọ́ nígbà tá a bí ọ several years ago. Ọmọ ológo ní ibùdó alágbára.
ọmọ ológo lẹni yẹn, ṣùgbọ́n wọn jẹ́ ológo lò nítorí kànkàn tí a fi wẹ̀ wọ́n ti tì mọ́nú túbú, ògo rẹ̀ wà nínú túbú, ire ẹ̀ wà nínú túbú, ayọ̀ ẹ̀ wà nínú túbú. ọmọ ológo ní ibùdó alágbára. nígbà tí ọwọ́ tẹ Sámsónì wọ́n fi sínú túbú, wọ́n ní kó máa lọ ó ṣiṣẹ́ bí erin ṣùgbọ́n ó jẹ̀jẹ̀ ìrí, wọ́n yọ ojú rẹ̀ méjèèjì, wọ́n ń pọ́n lójú. tí ọmọ ológo bá wà ní ibùdó alágbára, kí ni ó máa ṣẹlẹ̀ sí? a máa ṣiṣẹ́ bí erin, kò ní rí nǹkan tó máa rí tọ́ka sí, a máa pọ́n lójú. ìpọ́njú ohun tí ẹgbẹ́ máa ń fi ìrọ̀rùn ṣe, òun á máa fi ìnira ṣe. ohun tó yẹ kó ṣe kó mú owó wá, gbèsè ló máa bá ń díẹ̀ nítorí pé ó wà ní ibùdó alágbára. nítorí a lè máa rí àwọn míì, ẹ máa rí wọn, ẹ máa rí bọ́dì, kò sí ẹ́ńjì inú wọn. ẹlòmíì ẹ́ńjì inú ẹ ti wà lábúlé, òun gangan ọ̀ríjìnà ẹ ò sí ń bẹ̀, dúplíkètì lẹ̀ ń rí, ògo ti wà lábúlé. ó jẹ́ kí n rántí ìtàn kan tí pásítọ̀ MFM, pásítọ̀ Olúkọ̀yà, díkẹ́ Olúkọ̀yà tó sọ. ó ní twins làwọn ọmọ yìí, wọ́n bí kan sílé àwọn traditional district tó máa ń gbẹ̀bí yẹn, wọ́n bí síbẹ̀ alábìyí àbí nǹkan, the other one wọ́n wá gbé sí hospital. ṣe rí eléyìí tí wọ́n bí sílé alábìyí alágbo yẹn, ìyẹn ní problem. everything about him is all problem. nítorí ibi tí wọ́n bí sí, àgbo tí wọ́n fi wẹ̀, omi tí wọ́n fi wẹ̀, ọṣẹ àti kànkàn tí wọ́n fi wẹ̀, ó ń ṣe lòdì sí. ó wà ní ibùdó wọn. lóòótọ́ ó dàgbà, ó ṣe dáadáa, ẹ máa rí lójú pé ẹni yìí mà ṣe o. bọ́dì lẹ́rí, kò sí ẹ́ńjì ń bẹ̀, ẹ́ńjì ti wà ní ibùdó alágbára. kódà kó jẹ́ pé gbogbo nǹkan tó ìkejì ẹ̀ tó jẹ́ Kẹ́hìndé ẹ̀, ìyẹn máa ń ṣe dáadáa. Kẹ́hìndé, ọmọ Kẹ́hìndé gbẹ̀gbẹ́ Táyé ni wọ́n kọ́kọ́ bí, ìyẹn máa ń ṣe dáadáa. ṣùgbọ́n Táyé yìí kò sóhun tó dọ́wọ́lé tó ṣe déédéé, kò sóhun tó dọ́wọ́lé tó ṣe dáadáa. ṣùgbọ́n nígbà tó wá gbàdúrà, làṣírí yẹn wá tú pé ibi tí wọ́n bí sí ni ogun ti dìde sí. ibùdó alágbára ni wọ́n bí sí. ẹ̀yà alágbọ́mọlà àbí alágbo tó bí, bóyá èmèrè àbájẹ́ àbóṣù àbí ògbóni nìyá tó ti lọ fi placenta ìdájọ́. mo sọ fún yín pé nínú kò sí mìmì kan tí mo ṣe, mo sọ àṣírí kan bẹ̀ wípé àwọn agent, mi ìrántí topic tí mo fún kò sí mìmì yẹn, nínú àwọn hospitals wa, àwọn hospital tí àwọn èèyàn bímọ sí, mo sọ pé àwọn agent wà ń bẹ̀ tó jẹ́ wípé àwọn ti dá májẹ̀mú wípé nínú ẹgbẹ́ yẹn pé oye ẹ̀mí báyìí la fi máa dájọ́ lọ́dọọdún. àwọn agent nínú doctor wọ́n wà ń bẹ̀, nínú àwọn matron wọ́n wà ń bẹ̀, nínú nurse wọ́n wà ń bẹ̀, nínú àwọn tó máa ń mú ìwá, àwọn tó máa ń ránṣẹ́ sí wá sẹ́yìn wọ́n wà ń bẹ̀, nínú àwọn cleaner wọ́n wà ń bẹ̀. agent ni wọ́n á máa mú ọmọ ológo, wọ́n á gbé ògo rẹ̀ lọ sínú ibùdó alágbára. nígbà tí a bá gbé ògo ọmọ ológo lọ sí ibùdó alágbára, ọmọ ológo á máa ṣiṣẹ́, kò ní rí nǹkan tó máa fi wọ̀n. ọmọ ológo á máa tiraka, kò ní yọ. ọmọ ológo á máa làágùn, ṣùgbọ́n kò ní rí nǹkan fi hàn fún àágùn tó ń là. àwọn ọmọ ológo wọn á jí láago 4 ìdájí, wọn á lọ bí iṣẹ́, wọn á dé láago 11 òru, wọn ò ní rí nǹkan kan fi hàn. ibi tí alágbára ń gbé ṣiṣẹ́ tó ń ṣe wàhálà, àwọn arọ tí ò lè dìde wọn á máa rí ṣe. ibi tọ́mọ ológo ti tiraka, àwọn tí ò ṣe làálàá kankan, owó á máa jáde sí wọn lọ́wọ́. ọmọ ológo ní ibùdó alágbára. mo fẹ́ kí a gbàdúrà gidi o. ọmọ ológo ní ibùdó alágbára. ọmọ ológo ní ibùdó alágbára. ìjọ mọ̀ wípé àwọn kan wà tó jẹ́ wípé ní ayé àtijọ́ tí wọ́n bá ṣiṣẹ́ oko wọ́n á dáko lọ bí ilẹ̀ bí ení. àwọn ẹ̀mí àwọn ènìyàn náà máa ń mú, mi ì mọ̀ bóyá bàtà àbáṣọ wọn náà máa ń mú tó bá ti dòru. àwọn yẹn máa jí lójú oorun, spirit wọn máa jí, á wá sínú oko àwọn yẹn, á wá ṣiṣẹ́ akọbè, àgbẹ̀ àgbàdo, àgbẹ̀ oríṣiríṣi. ó ṣẹlẹ̀ o, nǹkan tó ṣẹlẹ̀ ni mò ń sọ o. ó ṣẹlẹ̀. àwọn oko tó jẹ́ pé ó máa lọ ṣálálú, àwọn géńdé ọlọ́run ló máa wá ṣiṣẹ́ mọ́jú lóru kójú tó mọ́. ibi tó jẹ́ wípé wọ́n clear ẹ̀ ni wọ́n tí ì kọbè. nígbà tójú bá mọ́ báyìí tó bá máa débẹ̀, wọ́n á ti kọbè lọ bí ilẹ̀ bí ẹní, wọ́n á ti gbàgbàdo lọ bí ilẹ̀ bí ẹní, wọ́n á ti gbẹ́ṣú lọ bí ilẹ̀ bí ẹní. ṣé ẹ mọ̀ wípé ògo ọmọ ológo ló ń tàfàlà ní ibùdó alágbára yẹn ni? àwọn tí wọ́n wá lọ ṣiṣẹ́ yẹn nígbà tán bá jí tójú bá mọ́, ṣebí téèyàn bá jí láàárọ̀ tójú bá mọ́, ara ẹ̀ yẹ kó yá gágá ni, nítorí pé ó ti relax, ó ti sinmi, gbogbo àwọn nerves ẹ̀ ti sinmi, wọ́n ti relax. ṣé ló yẹ kó jí kára ẹ̀ dá ṣéké láti ṣiṣẹ́ ọjọ́ yẹn? ṣùgbọ́n irú àwọn bẹ́ẹ̀ wàá rí tó tún máa complain pé apá ni o, ẹ̀yìn ni o, iwájú ni o, ẹ̀yìn ni o, nítorí pé lóru mọ́jú wọ́n ti lọ ṣiṣẹ́
ṣiṣẹ́ ní ibùdó alágbára. Alágbára ti lò wọ́n, alágbára ti lo okun wọn, alágbára ti lo gbogbo agbára tí wọ́n ní. Ọmọ ológo gbogbo strength, gbogbo ability tó yẹ kó fi ṣiṣẹ́ lójú ayé wọ́n ti gbà á lọ lójú oorun. Nígbà tó bá jí sójú ayé kò tẹ̀ ní lè ṣe nǹkan kan mọ́, á ti rẹ̀ ẹ́. Ọmọ ológo ní ibùdó alágbára. Bẹ́ẹ̀ náà ni ní ìdílé oníkálukú. Ó ní ẹnìkan náà tó sọ fún mi pé ìyá bàbá òun pé twins náà máa ń bí. Àwọn ọmọ yẹn tán bá ti bí wọn á sì gbé ère wọn, ère ìbejì yẹn á gbé sílé, ère ìbejì á gbé sílé. Ṣé o rò pé ère tó gbé sílé yẹn kò ní bá? Kò nídìí, ó ní bá tó fi gbé ère yẹn tó fi gbé sílé. Definitely àwọn ọmọ ológo tó ti gbé ère wọn yẹn ó máa affect wọn nítorí original wọn ti wà ní ibùdó alágbára. Gbogbo eléyìí tẹ́ ń rí tó kù yẹn fake ni, kò í ṣe original. Ẹ já sọ fún Ọlọ́run, bàbá mi kí ni ọmọ ológo mi ń ṣe ní ibùdó alágbára? Olúwa gbé mi jáde, Olúwa gbà mí jáde. Ìwọ tí o gba ọmọ Ísírẹ́lì jáde kúrò nínú ìgbèkùn Íjíbítì, Olúwa gbà mí jáde. Ó gba àwọn ọmọ Ísírẹ́lì jáde nínú ìgbèkùn Bábílónì, Olúwa gbà mí jáde. Olúwa ọmọ ológo mi bá mi gbà mí jáde kúrò nínú ibùdó alágbára. Ibi alágbára tí mo ti sọ ara mi nù sí, gbà mí jáde. A rí àwọn ọkùnrin tó jẹ́ wípé obìnrin tí wọ́n fẹ́ ní aya ó jẹ́ èmèrè tó jẹ́ wípé ó ti gba ráàkì nínú omi. Wọ́n ti sọ ọkùnrin yìí dìgbẹ̀wù dání. Irú ọmọ ológo ọkùnrin bẹ́ẹ̀ ó ti bọ́ sínú ibùdó alágbára. Sọ fún wọn, sọ pé bàbá mi gbogbo ibi tí mo ti bọ́ sínú ìgbèkùn alágbára, ọ̀run fàánú gbé mi jáde, ọ̀run fàánú fà mí yọ kúrò nínú ìgbèkùn alágbára, nínú ìgbèkùn alágbára tí mo bọ́ sí, ìgbèkùn alágbára tọmọ mi bọ́ sí, ìgbèkùn alágbára tọkọ mi bọ́ sí. Olúwa fà wá jáde. Ẹnìkan sọ wípé òun gégùn fún ọkọ òun lo wedding gown òun fi gégùn fún ọkọ òun. Ta ni ò mọ̀ wípé irú ọkùnrin yẹn ó ti bọ́ sí ìgbèkùn alágbára? Bàbá mi o, lọ́wọ́ ìgbèkùn alágbára tí mo bọ́ sí láìmọ̀, Olúwa fàánú gbé mi jáde, forí ọ̀fẹ́ gbé mi jáde. Mo jáde lónìí, mo jáde kúrò nínú ìgbèkùn alágbára, mo jáde kúrò nínú ibùdó alágbára, mo jáde, ọmọ mi jáde, ọkọ mi jáde, gbogbo wa jáde. Jésù Olúwa wa, àmín. Olúbùkọ́lá Ayákó ni orúkọ mi tí ẹ mú mi sí. Ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere. Lórí ètò Kò Sí Mìmí lẹ́nìí, ẹ máa private chat mi lórí 08038464250. Ó dàbọ̀.